Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni mo kí yín happy birthday, long life and prosperity o. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Ní agbára Ọlọ́run gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́ lé a máa yọrí sí rere. Ẹ̀yin èèyàn lé gist tèmi tí a gbọ́ òun ni lórí ìgbésẹ̀ kábíyèsí pẹ̀lú bí wọ́n ṣe ń fẹ́ gbogbo àwọn olórí yìí. Bẹ́ẹ̀ ni bàbá wọn pa Ropo ó bá wọn sọ̀rọ̀ wípé kò sí bí wọ́n ṣe lè fẹ́ oríṣiríṣi obìnrin tó wọ́n lè rí irú Queen Naomi o. Ipe irú Queen Naomi yẹn wọ́n lè rí rárá. Ipe kí wọ́n kàn má fi àkókò wọn ṣòfò láti lọ máa fẹ́ ìyàwó jọ wípé torí mistake tó bá ti ṣe báyìí wọ́n lè change ẹ̀ mọ́. Ipe ẹsẹ̀ tó bá ti gbé wọ́n lè yí padà mọ́. Ipe ó better kí wọ́n má gbé ẹsẹ̀ yẹn. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ wípé recently ni kábíyèsí sọ pé àwọn fẹ́ Queen Naomi ní live àwọn kí wọ́n jẹ́ kí ìfẹ́ àwọn kí wọ́n jẹ́ kí ó work tí Queen Naomi fi sọ fún wọn wípé nǹkan mẹ́ta ni wọ́n máa ṣe fáwọn tí wọ́n bá fẹ́ káwọn padà. Ṣùgbọ́n kábíyèsí ò lè ṣe àwọn nǹkan yẹn nítorí pé àwọn nǹkan tó lágbára ni. Ẹ̀yin náà mọ̀ wípé wọn ò lè ever fi àǹtí wáyé sílẹ̀ nítorí pé àǹtí wáyé ṣẹ̀ṣẹ̀ bímọ ni. Ẹ̀yin náà dẹ̀ tó mọ̀ pé àwọn olórí méjì tí wọ́n ti lọ sanwó orí wọn tí wọ́n ti lọ dáná wọn kábíyèsí ti fi ṣèlérí fún àwọn fámílì olórí yẹn wọn ò lè ní àwọn ò sọ bẹ́ẹ̀ mọ́ nítorí pọ́n ní aláṣẹ làwọn ò lè sọ nǹkan káwọn tún yí padà. Ṣùgbọ́n ìkẹta kábíyèsí ni ó ṣeé ṣe ṣùgbọ́n méjì tó kù kò ṣeé ṣe. Ìtorí ìdí èyí wọ́n ní Queen Naomi láwọn ò padà wá o. So bàbá kábíyèsí wá ń sọ pé ṣé nítorí Queen Naomi fẹ́ lọ wọ́n láwọn ò ṣe mọ́. Ìtorí ẹ̀ ní kábíyèsí fi ń fẹ́ gbogbo àwọn ìyàwó yìí. Wípé gbogbo àwọn ìyàwó tí wọ́n ń fẹ́ yìí wípé kò sí ètò lè dàbí Queen Naomi nù wọn. Wípé kábíyèsí kàn ń ṣe àṣemáṣe ni. Recently la gbọ́ wípé kábíyèsí yarí wọ́n lọ sí Àkúrẹ́ nígbà tí kábíyèsí gbọ́ wípé wọ́n ń gbọ́ fìrìfìrì pé ó dàbí ẹni pé Queen Naomi wọ́n ti wà engage allegedly bí a ṣe gbọ́ ni o. Wọ́n ní kábíyèsí yarí wọ́n lọ bá àwọn family Queen Naomi wọ́n ní in fact gan wọ́n ní ilé fẹ́ lè wó lulẹ̀ báyìí pẹ̀lú ìbínú kábíyèsí. Wọ́n ní Queen Naomi dẹ̀ ń dá wọn lóhùn ní pé kí náà mì wọ́n ní ta ló ní ríǹgì nǹkan kan ríǹgì wo níbo náà ti rí ríǹgì. Ẹ mọ̀ pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí Queen Naomi tí wọ́n ń try láti sọ fún kábíyèsí wípé kí wọ́n ṣe àwọn nǹkan mẹ́ta yìí ọkàn bàbá Erin ló balẹ̀ nítorí pé bàbá Erin lárè pé Queen Naomi máa move on pẹ̀lú Captain Ọ̀pẹ́bí. Captain Ọ̀pẹ́bí dẹ̀ jẹ́ ọ̀rẹ́ ló jẹ́ sí family àwọn Queen Naomi nítorí òun àti Queen Naomi wọ́n jọ lọ sí ilé ìwé ni ó ti pẹ́ tí wọ́n ti jọ wà. Torí òun àti Queen Naomi ó ti pẹ́ tí wọ́n ti jọ wà kò sí nǹkan kan láàrin wọn bíi fífẹ́. So ìtorí ẹ̀ ni kábíyèsí ni wọ́n ní ìgbónára lórí ọ̀rọ̀ Captain Ọ̀pẹ́bí. Recently náà la gbọ́ torí gist yìí mi fẹ́ ṣe bí ẹ̀mẹ́rin mo fẹ́ sọ pọ̀ sójú kan ni. Recently náà la gbọ́ wípé Queen Naomi wọ́n celebrate kíní international broadcasting online complaint wọn tó jẹ́ pé iṣẹ́ mi pé yẹ kán lọ sí Australia tí wọ́n lè lọ nítorí ìjà tó wà láàrin àwọn àti kábíyèsí torí a gbọ́ pé wọ́n dé airport wọn ò jẹ́ kán mú Tadé ní káwò lọ wọ́n ní pé wọ́n lè lọ without permit kábíyèsí. So iṣẹ́ tí wọ́n dẹ̀ fẹ́ lọ ṣe wọ́n ní àwọn ẹni tó fẹ́ fún wọn níṣẹ́ yẹn ti kàn sí wọn pé àwọn mọ̀ pé wọ́n go through family problem pé kán má worry wípé iṣẹ́ yẹn ṣì wà fún wọn nítorí pé wọ́n ní wọ́n like iṣẹ́ àti ohun Queen Naomi. So wọ́n ní ìgbà tí wọ́n wá kàn sí Queen Naomi wọ́n nínú wọn dùn gan pé wọn ò gba
contract yẹn má wọn lọ́wọ́, wọ́n ní broadcasting contract ni tí wọ́n máa wàásù ìyìn rere, tí wọ́n máa ka ìwé, tí wọ́n máa sọ̀rọ̀ nípa Ọlọ́run àti iṣẹ́ tí Ọlọ́run ń ṣe nínú ayé àwọn èèyàn. So wọ́n ní inú wọn dùn gan, wọ́n ní wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí jubilate, wọ́n celebrate contract yẹn pé kò bọ́ mọ́ wọn lọ́wọ́. Wọ́n ní nǹkan tí bàbá Erin ńlá gbọ́ nìyẹn, ọ̀tọ̀ ni story tí wọ́n lọ gbọ́. Bí bàbá Erin ńlá ṣe feel pé bóyá wọ́n ń ṣe engagement party nìyẹn, nítorí pé wọ́n ń ṣe celebration lórí ọ̀rọ̀ contract wọn. Wọ́n ní bí bàbá Erin ńlá ṣe yàdé báyìí, wọ́n ná bínú, wọ́n sọ̀rọ̀ pé no, ẹ wò ọ̀rọ̀ yìí ẹ̀yin ará lé, mi ì rè pé bàbá Erin ńlá jẹ́ kí Queen Naomi lọ o. Bí èmi ṣe ń rí ọ̀rọ̀ yìí, mi ì rè pé wọ́n máa jẹ́ kí Queen Naomi lọ. Queen Naomi dẹ̀ láwọn ò ṣe mọ́ tí bàbá Erin ló bá ti lè ṣe nǹkan mẹ́ta táwọn nìkan ṣe. Wọ́n láwọn ò ṣe mọ́. Wọ́n nítorí pé right now àwọn olórí yẹn wọ́n ti pé 8 báyìí. Wọ́n ní kábíyèsí ti lọ dáná 2. Ẹ mọ̀ pé a gbọ́ nípa Queen Madani. Èèyàn kejì náà ni ó dàbí ẹni pé àǹtí wa Canada ni. So àti mọ̀ bóyá wọ́n tún pọ̀ jù yẹn lọ, torí tẹ́lẹ̀ à ń gbọ́ nípa àǹtí wa Lọ́lá àti àǹtí wa Láìdé, ṣùgbọ́n àmọ́ bóyá kábíyèsí fẹ́ gbégbèsè lórí àwọn méjèèjì láti fẹ́ wọn. So ẹ̀yin èèyàn lé, kí la fẹ́ sọ, kí la fẹ́ wí lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. Wọ́n ní bàbá kábíyèsí parọ́pò ní Queen Naomi o, wọn ò lè ríro Queen Naomi o. Ipe kábíyèsí ò bá fẹ́ gbogbo obìnrin Nàìjíríà tán, kò sẹ́ni tó lè dàbí Queen Naomi. Ipe nítorí Queen Naomi yàtọ̀ ní ẹ̀dá, ọmọlúàbí ni Queen Naomi. Wọ́n ní respect, wọ́n ní ẹ̀mí ìrẹ̀lẹ̀, wọ́n ní ẹ̀mí ìtẹríba, wọ́n fẹ́ràn ọmọ ẹnìkejì wọn, wọn ò jọra wọn lójú. She's not arrogant, she's not proud. Wọ́n tún wá ní ìfẹ́ Ọlọ́run, wọ́n tún wá rẹ ara wọn sílẹ̀. Ipe kò sẹ́ni tí kábíyèsí lè fẹ́ tó lè dàbí Queen Naomi. Ipe so kí kábíyèsí jáwọ́ nínú àpọ̀n tí ó yọ̀kan gbómi lákaná, wípé ó bẹ́tà kí wọ́n stop gbogbo marriage ceremony tó ń ṣe kiri. Ipe kan stop ẹ̀. Ipe nítorí wọn ò lè ríro Queen Naomi. Nǹkan tá a gbọ́ nìyẹn, ìyẹn ara lé tá a ní ká wá torchlight sí. Wọ́n ní Queen Naomi ni ó ti sú àwọn, wàhálà kábíyèsí ti pọ̀ jù lórí kan máa tẹ̀lé àwọn kiri, kan máa wádìí nǹkan tí ò ṣẹlẹ̀. Ipò ti sú àwọn, kí kábíyèsí fi àwọn sílẹ̀ kan lọ bá àwọn ìyàwó wọn nínú palace. Ẹ̀yin èèyàn lé, àfi kí Ọlọ́run kí ó bá kábíyèsí àti Queen Naomi yanjú ọ̀rọ̀ yìí. Kò jẹ́ bó ṣe jẹ́, ẹ̀yin ará lé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi. Orúkọ mi ni Máṣọ́lá. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. Gbogbo nǹkan tí mo sọ fún yín allegedly ni o, mi ò bá kábíyèsí gbénu palace o. Nǹkan tá a gbọ́ lórí social media la wá torchlight sí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Àṣà wa ṣe pàtàkì. Ẹ̀yin èèyàn lé, ẹ má jẹ́ ká gbàgbé àṣà wa o. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé, tẹ́ bá ti subscribe, ẹ subscribe o. Kẹ́ẹ̀dẹ̀ tẹ notification bell yín sọ̀lá tá a bá ti post any gist ẹ máa rí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Gbogbo ìdáwọ́lé yín, ìrànlọ́wọ́ lórí channel yìí, gbogbo ẹ̀ ní a rí. Ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ all subscribers àti new subscribers. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè, ẹ̀ ní tọrọ jẹ, ẹ̀ ní tọrọ mu o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV ń kí yín o.